mo fẹ́ ka àwọn àyà kọ̀ọ̀kan. Bàbá náà fẹ́ ka àwọn àyà kọ̀ọ̀kan fún wa. Àwọn àyà kọ̀ọ̀kan yìí. Àwọn àyà kọ̀ọ̀kan yìí. Ni ó mú wa mọ̀ kí ni markaz. Yóò mú wa mọ̀ kí ni markaz. Yóò sì mú wa mọ̀ kí la fẹ́ ṣe. Yóò sì mú wa mọ̀ kí la fẹ́ ṣe. Torí ẹlòmíì. Torí ẹlòmíì. Lénìí. Lónìí. Ó wò pé lágbájá kéwú ó ń lo mọ́tò. Ó wò pé lágbájá kéwú ń lo mọ́tò. Wọ́n ń fọ orúkọ ẹ̀ kiri. Wọ́n ń fọ orúkọ wọn kiri. Wọ́n ń wọṣọ bẹ̀m̀bẹ̀. Aṣọ tí wọ́n ń wọ̀ yẹn. Aṣọ tí wọ́n ń wọ̀ ní. Lẹ́lòmíì yanranyanran tó ń tàn. Lẹ́lòmíì rí. Ló fi fẹ́ kíw. Imam Shafi'i radiyallahu ta'ala oni talabna al-ilma li ghayri Allah fa aba al-ilmu illa an yakuna lillah. Ìjọ tá ń ké àáké nítorí Ọlọ́run. Ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àáké nítorí tọlọ́run. Àmọ́ ń gbà tó yá. Àmọ́ ń gbà tí mímọ̀ dé. Tí mímọ̀ dé yẹn ìmọ̀ yẹn ló wá kọ̀ kò jẹ́ ká. Ọlọ́kọ̀ yí pé tọlọ́run lòun bẹ́ẹ̀ bá ti mọ̀ ohun dandan ni tọlọ́run lè yẹ gbọ́dọ̀ fi ṣe. Àpèjúwe àkọ́kọ́ tí mo mú wáyìí ẹ bá mi dé mọ́lẹ̀. Ẹ jẹ́ á di àpèjúwe àkọ́kọ́ dé mọ́lẹ̀. Ní wà á mú àyà kan wá. Ó ní utlu ma a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة كانت تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أتل ما أوحي إليك من الكتاب. Ka in ta fi ránṣẹ́ sí ẹ nínú Al-Qur'ani. Wa aqimi ssalata. Kíkà tó bá ka yẹn ẹ̀yìn tó kà gbérùn dúró ó dẹ́lẹ̀ kejì. Ramakumullah. Inna as-salata tanha 'anil fahsha'i wal munkar. Torí irun yẹn tanha 'anil fahsha'i wal munkar. Ramakumullah. Òun ni ó máa kọ̀ fún ẹ níbi ìwà àbàjẹ́ wal munkar in tọ́kàn kọ̀ in tó lè gbà kí wọ́n ṣe sí ẹ má ṣe sẹ́lòmí. Ramakumullah. Wa ladhikrullahi akbar. Ìrun ta ní òkí yẹn o lè pè ní o lè rò pé exercise ni. Àwọn tí wọ́n ń ṣe gym à ń bẹ́ lókè bẹ́ lọ́lẹ̀ à ń lókè lọ́lẹ̀
ẹni tó bá ń ṣe tó ń kírun kò fẹ́ yàtọ̀ ẹ̀gbọ́ تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر àmọ́rún ta ní ó kí yẹn ẹni tó ń ṣe jíìmù ó ń ṣe ní kò sí ìrántí Ọlọ́run bẹ̀ kò rántí Ọlọ́run àbí ń bó ló ṣe ń dárúkọ Ọlọ́run níbi ó dìde dúró ó bẹ̀rẹ̀ ó dìde dúró ó lóṣó ó dìde dúró ó squatting ọ̀wá rírun ta ní òkí yẹn kó ní zikiru nú akramakumullah òun ló tóbi jù Allahu akbar wa dhikrullahi akbar wallahu ya'lamu ma tasna'un Ọlọ́run mọ̀ nǹkan tẹ́ ń ṣe níṣẹ́ zikiru yẹn tó bá gbérun tó bá fẹ́ kírun wàá dàníyàn wàá gbọ́ sókè Allahu akbar tó ṣe yẹn zikiru ni akramakumullah aya kọ̀ọ̀kan zikiru ni ọgbọ́ Allahu akbar zikiru lòun rùkú tó ọkọ̀ ṣe yẹn lórí oríkè kọ̀ọ̀kan yẹn lórí ìrántí Ọlọ́run oríkèríkè kọ̀ọ̀kan ó tún láwọn àwọn kan máa wí jẹ́jẹ́jẹ́jẹ́ tasbihat nínú oríkè tó bó ṣe rùkú yẹn nínú oríkè bó ṣe sujúd nǹkan kọ̀ọ̀kan bẹ̀ gbogbo tasbihat yẹn zikiru ni akramakumullah tó lè ṣe ní ẹni tó ń ṣe jíìmù ò lè ṣe yẹn ó gbọ́ mi báyìí akramakumullah ìyẹn ni aya Kùránì tún mú wáyé pé innama yakhsha Allaha min ibadihi al-ulama'u إنما يخشى الله من عباده العلماء إنما يخشى الله من عباده العلماء àwọn onímímọ̀ àwọn èèyàn ni wọ́n máa bẹ̀rù Ọlọ́run mímọ̀ tí wọ́n bá ní tí ó bá fi bẹ̀rù Ọlọ́run tí ó mọ Ọlọ́run tí ó fi bẹ̀rù ẹ̀ kò sí mímọ̀ mẹ́ akramakumullah ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور mukhtalifun alwanu ìntọ́lọ́run dá ó wà nú ẹranko ó wà nú ẹyẹ ó wà nú èèyàn ألم تر أن الله orí ní àbórí Ọlọ́run ọba ló sọ òjò kalẹ̀ láti sánmà فأخرجنا به ثمرات مختلفا ألوانها ó wá jẹ́ káwọn rúgbìn èso oríṣiríṣi wà rí strawberry yẹn pupa blackberry wà òun dúdú
ọsàn wà funfun ọsàn oríṣiríṣi lọ́sàn yẹn náà oríṣiríṣi òun lòun náà funfun olómi funfun wà olómi yẹ́lò wà tó bá kúrò ń bẹ̀ gbogbo oríṣiríṣi èso mukhtalifun alwanuhu akhrajna bihi thamaratin mukhtalifan alwanuha wa min kọ́lọ̀ ẹ̀ yàtọ̀ ọ̀tọ̀ minal jibal tó bá tún kúrò ó tún wá bọ́ sórí òkè Akramakumullah. àwọn òkè judadun bidun funfun wà pín wa humurun pupa wà pín mukhtalifun alwanuha wa gharabibu sud in tó fi ma ìjázul Qur'an Akramakumullah. kò sókè pupa funfun kò sí ní ìjáz tánàbí lò àmọ́ tó bá bọ́ sí ní ìsìn tí wọ́n bá bọ́ sọ́nà China àwọn jìbálù wà mukhtalifan alwanuha Akramakumullah. òkè ni wà máa wò bí ìgbà tí wọ́n sín wọn léra wọn báyìí ni funfun dúdú àwọ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ àwọn onímọ̀ tó mọ̀ eléyìí èyàn lè jẹ́ geologist ó lè jẹ́ researcher oríṣiríṣiríṣi tó máa jẹ́ yẹn onímímọ̀ ni wọ́n àmọ́ àwọn kan ló lọ́lọ́run ń bá wí ó gbọ́ mi àwọn èèyàn kan torí wọ́n kàn ń ṣe rìsáàṣì tí ẹ ó ṣe rìsáàṣì tí ẹ kò kàn wípé ọlọ́run èèyàn ń kírun fọ́lọ́run kò mọ̀ wípé èèyàn ń dúpẹ́ fọ́lọ́run àmọ́ ní mímọ̀ ẹ̀ ẹjẹ̀ ìrọ̀rọ̀ dá dúró bẹ́ẹ̀ wa minan nasi wad-dawabi wal-an'ami mukhtalifun ó wà nú èèyàn náà nínú àwọn èèyàn wa minan nasi wad-dawabi ó wà nú àwọn dábà wal-an'ami ó wà nú àwọn ẹran mukhtalifun alwanuhu kadhalika tí kọ́lọ̀ ẹ̀ yàtọ̀ ọ̀tọ̀ síra wọn zebra ẹranko ni ó rohun ó ní dúdú funfun dúdú funfun dúdú funfun mukhtalifan alwan mukhtalifun alwanuhu kadhalika innama yakhsha Allaha min ibadihi al-ulama innama ọlọ́run wá ní gbogbo ìta wíkalẹ̀ yìí ó ẹni tẹ́ máa rí tí ó bẹ̀rù ọlọ́run àwọn tí mímọ̀ wọn jìndò gan ni ìjìndò tó fẹ́ jìndò yẹn yóò mọ̀ ọlọ́run mọ̀ ni inna Allaha azizun ghafur áyà yẹn ni ẹ̀ Akramakumullah. áyà méjèèjì tí mo mú kalẹ̀ yìí tàkọ́kọ́ àti tẹ́lẹ̀kejì òun ni mọ́tẹ́ àbí mawdu'un al-yawm Akramakumullah. kí ni markazi ṣe wà kí la ṣe wá kíw
ọ̀pọ̀lọpọ̀ àfáà lè ní àbọ́pọ̀lọpọ̀ oníkéwú lè ní ó wò wípé lágbájá kéwú àfáà ni ó ń lo mọ́tò ó ń gbélé tó dá kọ́lé ńláńlá ó ń kọ́lé ńláńlá fàdá ń kọ́lé bí mínísítà bẹ́ẹ̀ni ìsẹ́lẹ̀tọ̀ bẹ́ẹ̀ni ọgbọ̀n mọ́tò bí wọn wọ́n bá ń bí àtọ́ bá ń ro rí àfáà mi a máa ń pè olówó ni mí a máa ṣàkọ owó ẹ bá ń béèrè lọ́dọ̀ iṣẹ́ kí ló ń ṣe iṣẹ́ kí ló ń ṣe tó fi dolówó àfáà ló pẹ́ra rẹ̀ iṣẹ́ bísínẹ́sì wo lọ ń ṣe okòwò lọ dá ìmò wọlé fún ikọ̀ pé wó lọ ń sí ìmò wọlé fún àwọn ọ̀nà téèyàn fi ń lówó ó gbọ́ àwọn ọ̀nà téèyàn fi ń lówó gbogbo èyí tí mo kà àwọn àyà tí mo kà kalẹ̀ yìí utlu ma uhiya ilayka minal kitab ṣe ń gbà tó parí ẹ̀ ó ní ọlọ́run ọba lázìkí ni wallahu ya'lamu ma tasna'un ṣó sọ̀rọ̀ azìkí ń bẹ̀ ọ̀rọ̀ mímọ̀ ló sọ ọ̀rọ̀ mímọ̀ ló sọ so mímọ̀ yẹn ọ̀nà tí yàn fi ń lówó ọlọ́run ti là kalẹ̀ ọ̀nà mẹ́ta náà ni ọ̀nà mẹ́ta lólówó tó ṣe bí olówó ó rìn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tàwí awalan azira kí ni mo pè azira ó ní mazira ọlọ́gbà oko agriculture ẹlẹ́ẹ̀kejì ó ní sinaa kí ni mo wí as-sinaa ẹlẹ́ẹ̀kẹta at-tijara ẹ̀dìmú az-zira'a as-sina'a at-tijara tó bá ti yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yìí ó sì rí pé wá sínú kan náà ní mẹ́tẹ̀ẹ̀ta az-zira'a al-fi'ala akramakumullah masdari iṣẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ akramakumullah tó bá lò tó bá lọ nǹkan tí àwọn bá ń ṣe nǹkan tí àwọn bá ń ṣe fíìlì tó bá fẹ́ jọmọ́ o fẹ́ múṣẹ́ jáde ń bẹ̀ akramakumullah masdari ẹ̀ ni ó wà ní fi'ala akramakumullah àníṣẹ́ inú markazi ni mímọ̀ wà ilé mímọ̀ ní bí ẹwà jápa rẹ̀ kákẹ́kọ̀ọ́ az-zira'a as-sina'a at-tijara so mẹ́tẹ̀ẹ̀ta yìí iṣẹ́ ọ̀gbìn iṣẹ́ ọwọ́ àtòwò ṣíṣe iṣẹ́ wo ló wá ní ṣẹ́ṣẹ́ ọ̀gbìn ló ń ṣe ní
àbò oníṣẹ́ ọwọ́ ṣeṣẹ́ ọwọ́ ló ní ní àbọ́nà òwò ló gbé kalẹ̀ tó ń ṣe àbí àbókò kan lọ dá kalẹ̀ àbókò tó fi wá sọ́ra rẹ̀ lówó. àwọn àfáà wà kódà kò ní jìnà tàbá lọ mú àwọn àfáà tá ń dárúkọ wọn tí wọ́n lo kọ́rùnù àkọ́kọ́ kọ́rùnù kejì kọ́rùnù kẹta kọ́rùnù títí márùn-ún mẹ́ẹ̀dógún tàbá ń fi wọ́n ṣàpèjúwe ó lè máa ta bọ̀m̀bọ̀n létí bẹ́ẹ̀ ni tó ló jìnà kẹ́lòmí tó mọ̀ wọ́n ọ̀nà ẹ̀ ó jìn àmọ́ta bá mú àfáà tá lè rí báyìí àbí tá ń gbórúkọ wọn ó tètè grápù wọn látara àwọn yẹn ló ti lè rí àwọn tó jìn o mọ̀ nǹkan tó wà ń tó sí ẹ wà lọ dárúkọ nǹkan tó jìn so kí n má pèjúwe kan wá fún yín àwọn tí ó mọ àfáà náà wọ́n wà bí láti mọ́sárì ni ó ní owó ẹ̀gbọ́ olówó dáadáa olówó sì ni àkọ́kọ́ gbésí ayé kí ní ló kọ́kà ní Jamia tó ẹni Shams ọkà ó graduate lẹ́yìn ìgbà tó graduate láti Iqtisad ó ṣẹ̀ṣẹ̀ wá wọ Azhari ó wá ṣe ṣẹ̀ríà ó di àfà ẹ̀gbọ́ nígbà tó dá àfà yìí ó ṣe tírà lọ tó pọ̀ ó ní mímọ̀ ó jẹ mufti kìí ṣe mufti à ń dágbádá kiri o مفتي الديار المصرية مفتي الديار المصرية oni al-Ustaz Dr. Ali Juma ṣe mọ̀ láwọn tó máa ń bí àwọn tó jẹ owó ẹwà bí dáadáa مفتي الديار المصرية السابق so àpèjúwe tí mo fẹ́ fún yín ó lè lọ fi kó kan kó wá kan àfáà ni olówó ni tó bá pẹ̀rẹ̀ lólówó oníṣẹ́ tí ń ṣe bẹ́ẹ̀ni ó sì níbi tó wọ́n gbà wọlé fún ó ní supermarket ẹ sọ̀rọ̀ ó ní supermarket ìjára ní ṣe àwọ́wà náà wọ́n tí ọlọ́run fẹ́ bá bá rẹ̀ wá jẹ́ ní owó rẹ̀ dáadáa ó ní supermarket tí ó
náà ní ṣe wọ́n ń ṣàánú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní fọ́mọ akẹ́kọ̀ọ́ kankan ní bursary allowance olówó gidi ó ní muasasa wo Misrul Khair olóni muasasa Misrul Khair gbogbo mẹ́sàdì lápapọ̀ ọ̀nà tí a sì fi jẹ́ níbi owó ẹ̀ ọ̀rọ̀ orí kárí àwọn àgbẹ̀ ọ̀nà tí àwọn àgbà jẹ́ níbi owó rẹ̀ kìí ṣe pé àparọ́ fún bá fẹ́ akọ́mọ́sálásí sílẹ̀ àti gbogbo àwọn ọmọ òrukàn gbogbo ẹ̀dá tí máa ń bẹ nílé ìwé tó bá ní àfáwùkú ń bẹ̀ èyí máa ránṣẹ́ sí wọn ẹlòmí àná ọ̀dọ́ rẹ̀ èèyàn tó bá ti múra dáadáa nílé ẹ̀kọ́ kódà tí kí àti tẹ́bí fi wáyé lọ́dún tí mo parí àtọwó tí mo ná lérà níbi ọdún kan òun ló fún mi ní owó náà tó sì dá sílẹ̀ owó bá bàbá ní ìmọ̀dá kódà tẹ̀síwá tí mo lè kí mọ́ kọrin fún ìgbà tí wọ́n ṣe ìkọ́wò orin náà ó lọ tẹ̀síwá yẹn lápò owó fún mi onísúfí ni àwọn onísúfí lórí ó sì wà láyé ó sì wà láyé ó sì wà láyé àlàáfíà wà dáadáa tí wọ́n náà bá fẹ́ gbowó ẹ̀ lọ mọ́sárì ẹni tó ń fèèlì ò lè gba owó ẹ̀ tó bá ti kọ́kọ́ gbà lákọ́kọ́ tó bá ti di pé fèèlì pìpì kódà mọ̀ kúlù bí máa dàtẹ́yìnì kò ní rígbà ó ní tẹ̀kìdìrù tó dá so àpèjúwe ni ẹ̀ àfáà ni oníṣòwò ni olówó ni kò yí ṣe mufti tí kan dágbádá kìí sì ṣe mufti tó kàn lọ parọ́ òun ṣe tó ń parọ́ láìpẹ́ irọ́ tó ń pa ẹ̀ òun ló fi ń nizam ìfarabalẹ̀ ilé ẹ̀kọ́ náà wà kí á kẹ́kọ̀ọ́ opportunity ta ní ìgbó ní opportunity ní ẹmẹ́jẹ̀ ara láre nígbàtá àwà nílé kí ó bí tí táà bá nírú fúrúsọ báyìí tí bàbá bá wá rahimahullah gbogbo a máa mú kálámù ni àti báyìrù mélòó ló di báyìrù múnú yí àti gbé nìsì kí ló wá kọ látàárọ̀ inú ìdùn pẹ̀ rí bàbá rí ẹ́ẹ̀kùn máa ní wọ́n gbogbo wà ọyẹ wá farabalẹ̀ naam àwa ọ̀pọ̀lọpọ̀ ti jáde àwọn èèyàn sì wá ń tàbẹ̀ ó wá di lé ní nǹkan tí èèyàn ń rí lára ọmọ kéwú aswa ma yakun ibi tẹ́ dẹ́sà ní ìtharul madiyat ala al-ma'nawiyat agbọ́lá fún madiya bọ́lá fáyé ọlá orúkọ ipò ala al-ma'nawiyat agbọ́lá fún lékè ojúlówó tó yẹ ká mójútó ẹ̀sìn àti wà àtọmọlúàbí àti gbọ́lá fówó lékè gbogbo ẹ̀ yóò kàn wá yóò sì máa bàyán nú jẹ́ one kẹrọ markaz níbi báyìí mọ́ṣálásí ní fùsúlù ní
àwọn classes mọ́ṣáláṣí ò ṣeré débí kíláàsì ní àyà tí mo kà lálákọ́kọ́ padà síbẹ̀ utlu ma uhiya ilayka minal kitabi wa aqimis salat inna salata tanha 'anil fahsha'i wal munkar wa ladhikrullahi akbar wallahu ya'lamu ma tasna'un. nínú kíláàsì utlu ma uhiya ilayka minal kitabi nù Allahu Akbar. mọ́ṣáláṣí wa aqimis salata bayna an-nadhariyya wa at-tatbiqiyya. bẹ́ẹ̀ni ìdí tó sì fi ń jẹ́ markaz nù akramakum Allah. èyàn ó kọ́ fíkíhù báwo la ṣe ń kírun báwo la ṣe ń ṣe ó wá ṣe tẹ̀tbíkù ẹ̀ ń bí wà wá practicalize ẹ̀ tó bá ti kọ́ theoretical aspect nínú class wà wá practicalize ẹ̀ ní mọ́sálásí. solatul juma níjọ́ jímọ̀ tó bá ti kọ́ wà á bọ́ sí mọ́sálásí ń bí wà á practicalize ẹ̀ torí pé wọ́n ṣe ń ṣe kútúbà tí ó ń ṣe kúlò lè àní àmì tẹ́mù jù àmì kìí ṣe bẹ́ẹ̀ gbogbo ẹranko ní òkú wá ń ṣe àmì ṣe àmì lẹ́yìn ẹ̀rí pé ó túbà yẹn kò kọ́kọ́ bá nǹkan tó ń ṣẹlẹ̀ mú. akramakumullah. ilé ẹ̀ṣẹ́ pé ọmọ Yorùbá sọ òun ni wọ́n fi ń ṣe útúbà kìí ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ síwọ láì pé yẹmúsú bí ká khassa akramakumullah. tí gbà bá ti kúrò lórí ẹ̀ tán bá tún plé kò wúlò mọ́. Allahu Akbar. الخطبة تتجدد كل أسبوع وفي كل موسم أكرمكم الله وفي في كل المناسبات ní kí jímọ̀ gbogbo munasaba mọ́símù kọ̀ọ̀kan láàmà kí útúbà ni ó máa ṣe déédé ẹ̀ yóò sì máa tuntun. Akramakumullah. ààrí ìyẹn ni kútúbà ìṣe ìwọ pẹ̀lẹ́ nìkan jà agbégori mímbàrí ọwá agbégori mímbàrí ọwá ń sọ̀rọ̀ ọwá ń bu ìyẹn náà sọ pé ó mọ̀ ó túbà ṣe ó ti bu tán tó bá ti bu tán kò sẹ́kọ̀ọ́ kankan tí wọ́n fẹ́ kọ́ mbẹ̀. Akramakumullah. bẹ́ẹ̀ dẹ̀ ni kútúbà yẹn ìntọ́lọ́run wí ní pé إذا نودي إلى الصلاة من يوم الجمعة أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون.
fas'aw ila dhikrillah bọ́ ṣẹ́ṣẹ́ lọ síbi ìrántí Ọlọ́run kò sáré tètè akramakumullah tán bá ti pèrún jímọ̀ ìrun jímọ̀ tí wọ́n wí kìí ṣe ìrun ẹlẹ́ẹ̀kejì kò wá sáré púrú kò wá dé mọ́ṣáláṣí kò máa mí òun kọ́ ta'tuha wa antum tas'un inú hadisi mú àtọ́ ló lálàáfíà jù ó ní idha thuwiba bis-salati fa'tuha wa alaykumus sakina wa ma fataka وما أدركتم وما فصلوا أدركتم فصلوا وما فاتكم فأتموا فأتموا أكرمكم الله hadisi mú àtọ́ ló lálàáfíà àdísì mú àtọ́ ni ló lálàáfíà jù àmọ́ kò sí nǹkan tó jẹ́ pé àsọ́ olùkútú bí bá dá kitabillahi òfin kẹgbẹ́ nìyẹn kí la fẹ́ fi kẹgbẹ́ al-Qur'an Allahu Akbar àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lónìí ìṣesí wọn nìyẹn ẹlẹ́ẹ̀kejì ọmọ akẹ́kọ̀ọ́ lọ́mọ tó ń kọ́ al-Qur'ani máa fi ṣe nìsọ àbí beat cash out beat cash out beat ni wọ́n pè cash out beat àwọn ìmáàmù mọ́sálásí náà ń lò àkọ́kọ́ náà ni pé kí ló fẹ́ bá débẹ̀ láìsàláwo èyí ń tọ́ka pé aláwo ni wọ́n wá dárú pé fashion làwọn ń ṣe ẹlẹ́ẹ̀kẹta ó ń ṣe yahoo gbogbo ẹ̀yọ́ ní cash app gbogbo ẹ̀yọ́ ní ọ̀pẹ́tì máwùlẹ̀ dàmú ọlọ́run ó tún náà ṣírí ẹ̀yìn ìyàwó nìkan kọ́ àtọ́kọ́ tó ń ṣe cash out àtẹ̀yọ́ ní cash app ẹ̀tẹ̀yọ́ ní update ẹ̀yọ́ ní gbogbo ẹ̀yọ́ ní ẹ̀sìnmí
tẹ́ ṣe Spotify ṣúọ́bẹ̀ tẹ́tẹ́ àtàtẹ́tẹ́ kọmọ ìwọ tó di àfáà lọ́la kó máa wá ta tẹ́tẹ́ nizam ẹ̀fọ́lábálẹ̀ ẹn tí ó di àfáà lọ́la kó máa wọ ẹgbẹ́ awo ẹni tó fẹ́ mú Islam dání ni ẹ o wá júwe àwọn àfáàná tí wọ́n dá tí wọ́n sọ̀kalẹ̀ dáadáa tó já sí pé nǹkan tó bá lára wọn òun nìyẹn tí ò ní síbẹ̀rù Ọlọ́run Allahu Akbar àwọn kan tó wá wọn ní kírun wọ́n wà nú yí o bẹ́ẹ̀ ni tá lágbó ọrùn bẹ́ẹ̀ ní kírun adẹ̀sọ fún yín pé ẹ ti gbà sílámù lọ fi mú yín wá bí kò sí kírísítẹ́nì nínú yín wọ́n tún máa wá tanra wọn wọ́n láwọn ròhání àwọn ẹ̀mí mímọ́ ẹjẹ́ láyé òye wọn ni nizab ẹ farabalẹ̀ tí ké ó bá yé wọn dáadáa tí ké ó bá yé yín dáadáa nínú jawharatu tawhid kramakumullah nínú jawharatu tawhid yẹn àwọn kọrin pé mú fẹ́ kẹ́ ma wípé tọ́nà bá ń sọ̀rọ̀ kọlíbù ó ní لكنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور إنه سورة الحج لسبا so تعمى القلوب التي في الصدور iṣẹ́ tọ́kàn ń ṣe gan-an bizat kó pọ́mpù ẹ̀jẹ̀ ni anakumullah tí gbọ́ kó pọ́mpù ẹ̀jẹ̀ kó pọ́mpù ẹ̀ sára iṣẹ́ tó kàn ń ṣe òun náà ni kó pọ́mpù ẹ̀jẹ̀ sára left ventricle àti right ventricle so tó bá pọ́mpù ẹ̀ níbi ilé yóò pọ́mpù ẹ̀ yóò circulate tó bá máa fi dé ìdajì ara báyìí yóò ti dọ̀tí èyí tí yóò wá oxygen yóò wá mú yóò pọ́mpù ẹ̀ òun lẹ́lẹ́kejì ní ẹgbẹ́ kejì bí nínú ọkàn yẹn so bó ṣe ń pọ́mpù ẹ̀ síra wọn nìyẹn bẹ́ẹ̀ bá la màálù àbẹ́rán ẹ rí méjèèjì èyí tí ó pọ́mpù ẹ̀ àti èyí tí ó fẹnúlẹ̀ títọ̀ wọn fi wọ́ tí ó gbà ó tún ti mọ́ padà ìgbà tí ó tún bá tún fi lọ tí ó bá tún
pọ́ǹpù ẹlẹ́rin bí ó ti dọ̀tí iṣẹ́ tọ́kàn ń ṣe nìyẹn أولم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها ẹ máa gbọ́ o ṣénú ọkàn lèyàn tí ń rorí ó ní afalam yasiru fil ard wọ́n rìn káàkiri lórí ilẹ̀ ni fatakuna lahum qulubun يعقلون بها dáwà fún wọn lọ́kàn tí wọ́n ní ọkàn ya'qiluna biha tí wọ́n máa fi ronú أو آذان يسمعون بها àbí etí tí wọ́n lè tí ìgbọ́rọ̀ فإنها لا تعمى الأبصار àmọ́ ìgbówó táwí la ta'mal absar ojú kọ́ ló máa fọ́ ولكن تعمى القلوب التي في الصدور àmọ́ ọkàn tó wà nígbàyà òun ni ó di Allahu Akbar. yóò fọ́ ẹ jẹ́ kí wá padà sí bí Jawharatul Kamal yẹn Jawharatul Tawhid àwọn kan lè máa dé ní ìsìnkan sọ pé ẹ̀rí onísúfí ń sọ̀rọ̀ Jawharatul Kamal àsàlátù ni so mo lè sọ̀rọ̀ Jawharatul Kamal àmọ́ nǹkan là ń sọ bí nìsí أكرمكم الله Jawharatul Tawhid ṣe o ti mú dání أكرمكم الله ahẹ́n bá ń lọ bì kan bẹ̀ níbi ṣára ó ní wọ́n ti ká ti pẹ́ ni o أكرمكم الله àmọ́ àwọn tó sọ ń bẹ̀ ní pé àwọn àyìn rúhù àti nafsu rúhù àti nafsu ọ̀pọ̀ ìpé nafsu ní nǹkan tí ó mí fúkẹ́fúkẹ́fúkẹ́ ẹgbọ́ nafsu ni tó bá padà sínú muqaddimatu Izziya oní yóò ń fa an yasira dam mutlaqan Akramakumullah. tẹ́jẹ̀ bá ta sí ẹ láṣọ tó jẹ́ níwọ̀n ṣe máa pé ẹ̀jẹ̀ ni kò bàlù alẹ́ ẹ̀jẹ̀ wọ́n mójú kúrò ń bẹ̀ ẹ̀jẹ̀ sí ní haidọ̀ ẹ̀jẹ̀ ní nifas Akramakumullah. àmúbàrún jẹ́ ó wá ní nafsu yẹn a tún máa dáa pé ń gbá mi wípé inna nafsa la ammaratun bisu Akramakumullah. ẹgbádùn inna nafsa la ammaratun bisu aha illa man rahima rabbi so tán táwọn ní súfí tí wọ́n fi pín nafsu sí méje Akramakumullah. so níbẹ̀ yẹn wà ní arúhù wa nafsu
يكون الروح من حيث التفكير ولا تتكلم في الروح لأنه من أمر الله. torí rúhù min amrillah òun yasalunaka ani ruh qul ruhu min amri rabbi wa ma utitum min al-ilmi illa qalila. báńkà لأنه من أمر الله torí pé min amrillah ولكنه روي عن مالك látọ̀dọ̀ Malik wípé أنه جسم ذو صورة كصورة الجسد والعقل. so a máa fóun náà ní súra tó dá gẹ́gẹ́ bí súra ara yìí صورة الجسد tó dá ẹ̀hẹ́n والعقل والعقل كالروح وتسمى عقلا من حيث التفكير. من حيث التفكير أكرمكم الله. روح kọ́ la máa pè ń gbà yẹn أو من حيث التفكير تسمى عقلا. وتسمى روحا من حيث حياة الجسم. bó bá ti rí wa báyìí tí kálukú ń lọ tó ń bọ̀ tá mi lòkè mú lọlẹ̀ rúhù náà láàpè. وتسمى نفسا من حيث الشهوة واللذة. a tún máa pè nefs a máa pè rúhù yẹn a ní pè ní rúhù mọ́ nígbà yẹn min haisu shahwa واللذة. wal-ladha tó bá ti já sí pé ó fẹ́ gbádùn ni ó ti di nafsu. أكرمكم الله. من حيث التفكير. من حيث التفكير العقل. من حيث حياة الجسم الروح. ومن حيث الشهوة واللذة النفس. okay so oye nísìn rohani tó wá pè rẹ̀ èwo ni. èwo nínú mẹ́tẹ̀ẹ̀ta. ṣé ti làákàyè ni ṣé tẹ̀mí ni àbí ti gbádùn. èwo ló wá ní o má kírun nù mẹ́tẹ̀ẹ̀ta. kó sọ èyí tó ń ṣe káwà bí pé ṣó ní o má kírun. kọ́lọ̀ ń jẹ́ àrí bàbá pẹ́ kọ́lọ̀ kó jẹ́ àrí bàbá láì pẹ́ albarka ọlá nẹ́bùwa Muhammad. ọ̀rọ̀ bàbá Mọ̀lánà Sheikh Adam òun náà ni bàbá ń sọ fún wa láti jọ́ lórí madil markaz hadiruhu wa mustaqbaluhu wa la yunbikuka mithlu khabir. gbogbo àwọn ọ̀rọ̀ yìí bàbá lágége náà ni wọ́n máa dáadáa tí wọ́n ṣiṣọ́ lójú rọ́ ọlọ́run wọlá bẹ́ẹ̀ Mọ̀lánà Sheikh Adam alékùn kí alékùn gẹ̀ kọ́lọ̀ kí ọba wa ṣe fún wa. bismillahi qul huwallah. bismillahir rahmanir rahim. qul huwallahu ahad allahus samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. akramakumullah. èyàn ò fẹ́ èyàn ò fẹ́ èyàn ò tí ẹ̀ ní fẹ́ èyàn ò ní fẹ́ olúfẹ́ mú mi wá níbòmí. akramakumullah. Sheikh Adam radiyallahu ta'ala radiyallahu ta'ala qaddasa Allahu sirra. Amin. Agamada Allah bi rahmati. téèyàn bá fẹ́ sọ̀rọ̀ wọn kìí ṣe mo pẹ́
lára Sheikh Adam radiyallahu ta'ala anhu Allahu ta'ala anhu. ló túnmọ̀ ipò mọ́ okay okay kò ṣe pé nítorí pé mo lo 30 ọdún mo lo 50 ọdún lára Sheikh Adam mo wá mọ̀ ju gbogbo kálukú lọ akramakumullah ó gbọ́ mi ẹlòmí ó sọ ọ̀rọ̀ Sheikh Adam fún ẹ radiyallahu ta'ala anhu Allahu ta'ala anhu. kò gbára wọn kọjá wọ́n ń pè ẹnìkan ní ọmọ Sudan ni Mahdi Sati Akramakumullah. ọmọ Sudan ni ó padà ṣiṣẹ́ ní ilékéwú àbí yunifásitì Ọládìméjì Ìgbàjà Al-Hikma University Al-Hikma University nílọrin so Al-Hikma University ẹ̀yìngbà tí bàbá papòdà ni ó wá tírà bàbá ló kà ó wá mọ bàbá tó pò Allahu akbar ẹni tó lè máa júwe bàbá fún yàn ni kò gbára wọn kọjá àmọ́ Rárá. mọ̀ wọn tó pò látara tírà wọn akramakumullah ẹn gbàdá fẹ́ ṣe míáwí ti bàbá radiyallahu ta'ala anhu Allahu ta'ala anhu. mo rí fáàsì ẹ̀wọ̀n bá lọ wo àwọn kíní maqalat mọ̀kọ̀láàtì akramakumullah buhus tí a ṣe nígbà yẹn so ẹlòmí ìjọba mọ́rkázi kò mọ̀ bàbá ẹlòmí nǹkan tó ń rí lára bàbá àfáà lógun mọ́tò yìí àfáà ló kọ́lé yìí èmi náà mọ́ wọ́n gbọ́dọ̀ kọ́lé mo gbọ́dọ̀ gún mọ́tò kò mọ̀ nǹkan tó Ọlọ́run ti torí ẹ̀ dáhùn discover yourself before anything ìpé kí nìyẹn o gbọ́ ìbò lẹ́nu bàbá láyé rí kéèyàn gbọ́ kó lóhun ò gbọ́ ló dáa kéèyàn gbọ́ ìbò kólóhùn ògbọ́ ló dá torí lárúbáwá là ń kọ́ yín níbí àmẹ́ ẹ̀kọ̀ kan báyẹn yóò máa wá anakumullah kí wá ṣe fífà rí pé mo gbé ìbò tó bá jẹ́ Yorùbá tó bá ń bá mi sọ òyìnbó mi ò ní dẹ lóhùn kódà tipẹ́tipẹ́ ni tó bá jẹ́ so ó ti ẹ̀gbọ́ Yorùbá ló sọ òyìnbó tó yìí ó tún ọ̀rọ̀ ẹ̀ sọ ni
so wọ́n ní ọkọ̀kọ́ wára yí mọ̀ náà kọ́kọ́ wá rẹ̀ mọ̀ wájú ọkọ̀ Ọlọ́run dá ẹni kọ̀ọ̀kan fún iṣẹ́ kọ̀ọ̀kan ẹwọ́wọ́ wáyé márààrún ìka kan kéré eléyìí tún tóbi díẹ̀ eléyìí tún sanra díẹ̀ eléyìí tún sanra díẹ̀ eléyìí wá tóbi gbangba eléyìí ò ga tó tààrin kò ga tó eléyìí so bí wọ́n ṣe jura wọn lọ nìyẹn bá a ṣe rí nìyẹn bá a ṣe nínú ìka ọ̀dọ́gba bí ó ṣe dọ́gba nẹ̀ ó ní tọ́lọ̀ ń dákàlùkù yẹn fún ó sì láǹfààní lọ́tọ̀ọ̀tọ̀ ó lè mú ka kékeré yìí ó ní nǹkan tó lè fi ṣe ní lára kò ṣe lábẹ́ kò ló fẹ́ lábẹ́ ọmọláńdé yóò ṣe lábẹ́ kékeré ìlò abẹ́ fi lábẹ́ àwọn kò lè lọ àmọ́ bẹ́yìn bá ń mú ọtọ́ rẹ̀ ní bọ́ owó tó fẹ́ nàka ká kékeré òkú ní tó lè kún nínú ẹ̀yìn ó sì wọ́nú ohun ó sì lè wọnú etí wọ́n fẹ́ mú nǹkan tó wọ́n etí àbí ohun ọmọláńdé ní sísẹ́ àmọ́ gbangba yìí àtàpàpọ̀ lè wúlò mẹ́wọ̀ kò lè wúlò ń bẹ̀ wọ́n ní etí kò sí wọ́n mú gbogbo ẹ̀ ti láǹfààní tí ẹ̀mọ̀ bọ́lọ̀ ti wá dá àwọn ènìyàn lónìí wá mọ pọ́pọ́sì tọ́lọ̀ ń dá ọdún tí lọ́lọ́run ní kí wọ́n lè ṣe yìí ní kọ́kọ́kọ́ wá rí náà má sọ pé wọ́n ń ṣe ìdínà fẹ́ ṣe ṣé dáhùn èèyàn bá ń tọwọ́ bọ náà ṣé ìwọ náà ó tọwọ́ bọ̀ kálukú ó béèrè lọ́wọ́ orí ibi ọjà gbé ń tà ní kálukú ń béèrè lọ́fà ní kálukú dálé kí ó lè káàkiri láyé ẹlòmíì àdá kò lè ṣe wáàsí ṣó ní kó má já àfà ẹlòmíì ajánẹ́sì láyàn ọgbọ́ kò lè wọ kíláàsì kó kọ́ mọ́ ń kíw kò sì lè dáṣe wáàsí fún rẹ̀ àmọ́ lè ṣajánẹ́sì ọgbọ́ ẹlòmí ó lè mazaja bainal ithnain akramakumullah àmọ́ ẹni táà dáyé pé kó ṣe wáàsí tó bá ló ń fẹ́ ṣe wáàsí ẹ fi mílẹ̀ náà mò ń gòkè lọ́wọ́ bí ò tí sọ ìgbà oló tó fẹ́ sọ akramakumullah ma tó lọ ń dẹ̀ fún ẹlọ́rí máa ń rò pé bóyá màjíìkì ni màjíìkì kọ́ o màjíìkì kọ́ ètò ọlọ́run látọ̀dọ̀ rẹ̀ tó bá ti wá mọ́ rẹ̀ yẹn ò ní ní wàhálà ó ti dá azìkí ẹ azìkí kálukú ó ń tẹ̀lé kiri ni so azìkí dàbí bòjí òjìjí ìjọba rízíkò lẹ̀rí tẹ́ẹ̀tì lókòó yóò sì jẹ́ kò sí lálẹ̀ sí yẹ́ mú sí màákì àǹtàlá tó dìrí kò mọ́ tẹ̀lẹ̀ á wáyé dáa
ṣẹ̀rí ìṣẹ́rájá nẹ́sì ní gbogbo nùsùsù yẹn ló há sórí. Allahu akbar. Al-mustaqimu billah. Ó sì lè ṣe wá sí bẹ́ẹ̀. Ó tún lè wọ kíláàsì. Ó tún kọ tírà. Ajánẹ́sí àgbà. Ó wá ló fẹ́ farawé. Bó ṣe rí nìyẹn. So eré ní kálukú ń sá káàkiri, eré tó ń sá kiri yẹn o lè sáré tayọ kádàrá ẹ̀. Allahu akbar. Èyàn ò lè sáré tayọ kádàrá ẹ̀. Ẹni tó ń wá owó, tó ń ṣògùn owó, ṣẹ́rí gbogbo ògùn owó tí wọ́n ń ṣe yẹn, ẹni tọ́lọ̀ ń bá ti kọ wípé yóò lówó tẹ́lẹ̀, wa nunazziluhu bi qadarin, bọ́lọ̀ ń ṣe ń sọ òjò bẹ́ẹ̀ ló ṣe ń sọ ázìkí. Òjò tí ó bá ní rọ̀ kò ní rọ̀, kó ṣúbá yìí yóò kàn ká ni. Èyí tó bá fẹ́ rọ̀ ó lè má ṣú kan, ẹ sì rí tí ó rọ̀ àgbá ńlá òjò ni. Ma á sọ̀rọ̀ Rọ̀hání lẹ́ẹ̀kan. So ìwọ tó lọ join mọ̀ ẹ́ pé àdánù pátápátá gbà ní. Tó bá wà Markazi ń bí tó bá lọ jáwọ́, àbámọ̀ ni tó bá já àbámọ̀ kò bá ìwọ̀n bá ní. Àmánà ni Markazi tó wáyé, kéwú tó ń ké yẹn àmánà ni, búlù tó wọ̀ wípọ́ mọ́ Markazi ní ẹ àmánà ni. Ẹ bá ráwọn dókítọ̀ táwọn tó ń gúnni lábẹ́rẹ́ tó ń tọ́jú èèyàn ni, àmánà ni iṣẹ́ tí wọ́n gbà yẹn. Ó wà nù májẹ̀mú wọn wípé wọ́n gbọ́dọ̀ tọ́jú aláàrẹ̀, aláàrẹ̀ sì gbọ́dọ̀ gbádùn lọ́wọ́ wọn. Wọn kọ́kọ́ gbọ́dọ̀ béèrè pé káláàrẹ̀ dé bóyá wọ́n ó láksídẹ́ntì ni àríbákan ní kan á ní mọ́ ṣe dùgbú dé emergency, wọ́n ní kan kọ́kọ́ páàkì ẹ̀sẹ́gbẹ̀ kan náà, kò tẹ̀lé àmánà. inna aradna al-amanata ala as-samawati wal-ard wal-jibal فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. Ìwọ tó bá ti gba àmánà táwì, ìwọ ni ìsánù táwì.
tẹ́mọ̀ ọ̀tọ̀ tó ní onítẹ̀fsírì kálukú ní ó tú lọ ní tẹ̀fsírì ṣe pọ̀ tíra tẹ̀fsírì wà lóríṣiríṣiríṣi àmọ́ nǹkan tó ń kọ kalẹ̀ báwo l'Al-Qur'ani ṣe fẹ́ máa bá mú ní gbogbo ìgbà àfá onítẹ̀fsírì mi èyí tó kà ní sáwí tó kà yẹn tó bá débì kan tí onísáwí ń sọ wípé bìlìyà ìwà táì yóò wá láwọn bèjì kan ní Mọ́kà ní lọ́wọ́ Mẹ́dínà wípé ìkan jẹ́ yáyì ìkan jẹ́ táì kò mọ̀ wípé bìtá ìwàlìyà ìyẹn tẹfàálúnà yẹfàálúnà kìráátà ní tó lè lónìí ẹ̀ òun wà nílò bẹ́ẹ̀ torí kò yé bẹ́ẹ̀ni wọ́n lélẹ̀ fún oko ni àhá kò wá kó dá so ìyẹn àwa nítò àmánà ni inna aradna al-amanata ala as-samawati wal-ardi wal-jibal a gbé àmánà wá síwájú òkè a gbé wá síwájú sánmà a gbé wá síwájú ilẹ̀ àtòkè gbogbo wọn ṣẹ́rí wọn láwọn ò lè gbà wọ́n gún pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ lára ẹ̀ ìwọ tó wá ló fẹ́ kéwú ó tẹrígbà innahu kana zaluman jahula zaluman alábòsí ni jahulan aláìmọ̀kan ni liyu'adhiba Allahu al-munafiqina wal-munafiqat Ọlọ́run ọba ń ṣe bẹ́ẹ̀ kó lè fìyà jẹ ni tó bá fẹ́ nínú àwọn mùnáfìkí wal-mushrikina wal-mushrikat àti àwọn mùṣírìkí àti mùṣírìká lóbìnrin wa yatuba 'ala al-mu'minina wal-mu'minat ó sì lè gba tútú bá àwọn mùmìní lọ́kùnrin àti lóbìnrin wa kana Allahu ghafuran rahima àwọn tó fẹ́ gba tútú bá wọn yẹn tó bá ronú pìwàdà tó hùwà ojọ́mọ kéwú òun hùwà tí ò jọ kéwú èyí tá sọ èyí tó bá gbọ́ tó ronú pìwàdà tó gbà tó tún rẹ̀ ṣe Ọlọ́run foríjì ẹ̀ àmín àmọ́ ó gbà ó lẹ́ ń pàdé ń bì kan ẹ̀ ní kírun ẹ̀ ń ṣẹgbẹ́ kan ẹgbẹ́ ọ̀hún kéwú tó kéyẹn ó yẹ kó àlàyé téèyàn ṣe fún ẹ̀ ibẹ̀ ló ti mọ̀ máa ní tó wà lára rúhù àti nafsu àti aklu àti àti kọlbù tó bá mọ̀ kéwú ẹ̀ dáadáa tó yí ẹ̀ dáadáa ó mọ̀ nǹkan tí Lárúbáwá ń pè ní rúhù ó mọ̀ nǹkan tí wọ́n ń pè ní nafsu ó mọ̀ nǹkan tí wọ́n ń pè ní aklu ó mọ̀ nǹkan tí wọ́n ń pè ní rú àti ìgbà tán bá ń lò ó
akramakumullah ó ní mo fẹ́ rántí àyà kan ni ó ní rúhù ni ó ṣẹ́mọ̀ bàbá ní inna anzalnahu fi laylatil qadr wa ma تنزل الملائكة أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها níbẹ̀ yẹn rúhù yẹn jìbìrìlù ni kò yí ṣe mí mímọ́ rárárárá kò yí ṣe mí mímọ́ kò yí ṣe mí àgbà jìbìrìlù ni ọdẹ ni níbì kan wà àyà Kùránì ni o نزل وكذلك أوحينا إليك روحا من أمرنا كذلك أوحينا روحا من أمرنا rúhù bẹ̀yẹn alkùránì ni torí kìtàbù tó tẹ̀lé ما كنت تدري ما الكتاب ولا الإيمان akramakumullah ó tú ẹbẹ̀ ó ti tú akramakumullah ẹ̀hẹ́n tó èwo ló wá ń wí tàbá tún lọ bòmí á tún rí rúhù yẹn tí ó tú nǹkankan mí àhán rúhù yẹn o ní wọ́n fi ń mí lèmi fi ń mí ní kálukú fi ń mí ṣóhun ló ń sìn so gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni so ìwọ tó bá ẹni tó bá lóhun sin rùhání ẹ bá mi bí léèrè èwo ló ń sin nú ẹ̀ akramakumullah sa so naam kí ọlọ́n kí ó jẹ́ àrí babaláyé pẹ́ àríwòye markazi ọ̀rọ̀ ni babaláyé ti sọ yìí kí ọlọ́n kí ó wà sàlékún òkè fún bàbá Mawlana Sheikh Adam bismillahi Allah bismillahir rahmanir rahim Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bàbá Mawlana mudirul markaz àlékún àti àlàáfíà táàfi máa rí wọn báyìí táà máa gbádùn wọn táwọn náà tún gbádùn ra wọn ọlọ́run bá ṣe wọ́n ní ìmọ́lẹ̀ tí ò ní kú láíláí lápẹjá fún èyí ìlàfí لا إله إلا هو عليه توكلت ورب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإله قريش إلههم ليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف ولقد كرمنا بني آدم وحملناه في البر والبحر ورزقناه من الطيبات وفضلناه على كثير ممن خلقنا تفضيلا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام